Ọlábọ̀dé gbà wọn ló sọ pé máa gbé mi lọ sí shopping. Má worry, tó bá di weekend á lọ. Àti wípé mo ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá ẹ sọ tẹ́lẹ̀ mọ́. Kí n gbọ́ kí ló ṣẹlẹ̀? Ṣé o mọ̀ wípé ìrèmọ̀gbọ́n rí ṣe lẹ́yìn igi èédú òun ló jẹ́ kó dúdú lójú tó fi dúdú lẹ́nu, àti wípé àkókò tó ń fẹ́mi sọ́gi tí ò gbẹ́nu òun tó fẹ́ mú nínú igi ni. Sórí ìgbépọ̀ ìwà àtọ̀rẹ́ kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi inú tó bí kò wà lákàtà mi. Jẹ́ kó jẹ́ èmi ni màá gbálé fún ẹ kó máa gbé lọ́dọ̀ mi kí n máa tọ́jú ẹ. Ìgbà yẹn lọ́kàn mi ṣe máa balẹ̀ ni màá mọ̀ wípé èmi lọ́kọ ìyàwó. Bọ̀dé ṣùkọ́ máa fẹ́ mi bẹ́ẹ̀ yẹn ṣé ò fẹ́ fáwọn pẹ́rẹ́ǹtì mi ní nǹkan kan àbí ò fẹ́ san nǹkan kan lórí mi rárá? Ó ṣàmọ̀ kan máa ń sọ pé ìgbín ló máa ń mú lóko tó lóko kì í bínú ǹdẹ̀ ń ṣe ìgbín náà. Òótọ́ ni mo fẹ́ kó mọ̀ pé bí ìlú bá ṣe lọ la ṣe máa ń jọ ìjó ẹ̀. Kì í ṣe pé mi ò fẹ́ ṣètọ́ mi lórí ẹ̀ fáwọn òbí ẹ̀. Kò sí ohun tó ní kí n wá ṣe tí mi ò ní ṣe. Ó di dandan. Àmọ́ òun mi kémi àti ẹ ti máa gbé bí ọkọ láyà kó tó di wípé mo ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kí n ṣe. Ìgbà yẹn ṣe máa mọ̀ wípé Ṣàngó ló ṣe, Ògún ló nìkan, Bọ̀dé ló ní Títílayọ̀, Títílayọ̀ ló ní Bọ̀dé. Dá o, Ọlábọ̀dé ọkọ Títílayọ̀ tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn. Ọ̀rọ̀ ló ṣe Yàrá. Kí ni ẹ̀ ló ṣẹlẹ̀? Ẹ́? Ta ló wá gbé fún? Bẹ̀lẹ́dùn wà láti mo ṣe ní ránṣẹ́. Kí kọ́ńtrátì má bọ́ sí mi lọ́wọ́ kò yí rárá o. Okay. I'll talk to you later. Sure. All right. She. God. No. Bí a dúró wàhálà mi lórí ọ̀rọ̀ ṣe ìṣó yẹ kó kí ni máa bọ̀ sí mi lọ́wọ́. Ara nǹkan tí bàbá ìdẹ sọ fún mi ni. Ara nǹkan tó sọ ni. Kéèyàn ò lè wà nílé mi láì gbogbo kí n ti bá nawọ́ sí bọ́ọ̀ mi máa tó ni. Títí kí ló máa ń ṣàwọn mi bẹ obìnrin mi báyìí náà wọn lè fojú náà sílẹ̀ báyìí wọn máa wọnú ìgbẹ́ lọ. All right. Kò lè aláṣẹ ló máa ṣàrẹ̀ ẹni tó máa fẹ́ ní àárín ìlú jù mí ó máa ṣojú mi pẹ̀lú tán á ṣojú mi pẹ̀lú ẹ̀. Kò sẹ́ni tó hùn tó dá òun o kò sẹ́ni tó hùn tó dá òun sẹ́ láyé ayawa ni òní lọ ha àjọ máa fẹ́ ayawa ni Akọ àmójúbọ̀ lẹ́dí. Àwọn ọmọ mi ló dé. Bẹ́ẹ̀ ni sá. Daddy. Mọ́mí Ọlámídé. Daddy Ọlámídé. Ẹ sọ fún mi pé ń bọ̀ ilé. Inú ilé ọkọ mi. Ṣé mo ní láti kọ lẹ́tà, mo ní láti inform ẹ tẹ́lẹ̀ pé. Èmi ti rẹ́dí o, ẹ bá ti rẹ́dí. Bravo. Wọ́n sọ bẹ́ẹ̀ mo lè bá bẹ́ẹ̀. Àbí? Torí àwọn wèrè yìí, torí eléyìí ló ṣe lébi kúrò nílé àbí. Dá mi tí torí eléyìí ló ṣe lébi kúrò nílé àbí. Ṣọ́ ẹnu ẹ o. Kí ṣọ́ ẹnu? Ọlọ́ àbí? Ó ti lọ, ọ̀bọ̀n nílé ó ti sá lọ tó ti tán. Wàá tún padà wá.
tó fi block ẹ̀ lọ́sìn. Kí ni reason tó ṣe sọ fún mi kó tó máa bọ̀? All the way from ìlú òyìnbó lọ́wọ́ ó ń bọ̀ wálé risk nìyẹn náà ó ká àwọn ọmọ mi sínú ọkọ̀ ẹ̀ ń kóra yín bọ̀. Bí òṣèlú máa bọ̀, dábìlẹ̀ mi òṣèlú máa bọ̀, dábìlẹ̀ o, báyìí lè mọ́ mi, olúkúlọ̀ lè mọ́ mi, ọ̀sẹ̀ kan tẹ̀lé tó báyìí, ọwọ́ kí ló kojú mọ́ rẹ̀, báyìí lè mọ́ mi rárá. Ṣé yẹn ló ṣe ń fi àpótí ti sẹ́ kó ibà lè ká tó mi? Máa fi àgbà ti sẹ̀, wọ́n pọ̀lẹ̀ ètò ṣe wà tẹ̀sí, pọ̀lẹ̀ ètò ṣe wà tẹ̀sí, ìwọ wọlé ó fi èmi sílẹ̀ sílùú òyìnbó pẹ̀lú àwọn ọmọ méjì. Torí òṣì tó fẹ́ ra wọlé yìí, obìnrin ní pẹ́kẹ́ mi máa lọ sílùú òyìnbó torí àwọn ọmọ àbí. Mo ti ṣe ń da títí ó ti sú ẹ, wọ́n ti wá sínú matrimonial home lórí matrimonial bed ṣèbí. Ọlọ́mọdé wà á tẹ́sẹ̀ tó ṣe lọ́wọ́dé, wà á tẹ́sẹ̀ tó ṣe yìí ìwọ nínú ilé tèmi ó gbé obìnrin wá ẹni sọ́nulẹ̀ fún mi ẹni sọ́nulẹ̀ nínú ilé kọ́má ti bí pọ̀rí pọ̀pọ̀ àwọn obìnrin kan rẹ̀ kọ́má wọ̀ nílé pọ̀ yìí ní kò ní pẹ̀lú kó gbẹ̀rẹ̀ tó gbẹ̀rẹ̀ sọ tó ti gbà. Ọjọ́ gbogbo ń tó ní ọjọ́ kan tí ó but come to think of it kí ni tí o ti tó jẹ obìnrin kan lójú kòkòrò kí ni tí o tó ẹ jẹ at least ń tọ́jú ẹ mọ̀ ń gbádùn àdáni kan jẹ́ gbogbo yẹn náà. wọ́n tún wá fọwọ́ komi wọ́n lẹ́gbàá á sílé wọ́n tún wá wọ ẹ̀gbá ròde àgbà tí ó tìjú àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ gan ò ní tìjú àti gbé àgbà ṣánlẹ̀. dúró ìgbà wo ni mo lọ lóyìnbó náà ọjọ́ mélòó ni mo lò nílùú òyìnbó dá mi lóyìnbó mo lọ sílùú òyìnbó náà mi ò lo ọdún 5 mi ò lo 3 kó tó di pé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀dí bọ̀dá sí ẹ̀fẹ́ kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pínkì ní ẹ̀ káàkiri gbogbo àdúgbò torí pé wọ́n fẹ́ yọ mi lóyún pé kí lọ́dún táwọn ọmọ ń lo òyìnbó àbí dá mi lóhùn èmi nìkan nínú òtútù yẹn àgbàyà ni ẹ́ Ọlábọ̀dé àgbàyà ni ẹ́. kí ló ń gbé kílẹ̀ jù ṣé lórí ọ̀rọ̀ yìí ló ṣe ń pè mí lágbàyà nítorí Ọlọ́run ṣé mi lágbàyà. àgbàyà ni ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ Ọlábọ̀dé àgbàyà ni ẹ́ kí ló yẹ fún mi náà kí ni nǹkan tó fẹ́ ṣe àgbàyà ni ẹ́ mo repeat ẹ̀ àgbàlagbà tó bá ti ń ṣe nǹkan tí ò fi làákàyè sí àgbàyà ni mo tún lè tẹ̀lé orúkọ mi gan àgbàyà ni ẹ́ Ọlábọ̀dé àgbàyà ni ẹ́ ọjọ́ wo ni mo lọ ná tó bẹ̀rẹ̀ sí tẹ̀lé gba ọmọ àwọn aláṣọ ọmọ àwọn ẹlẹ́dẹ̀ ṣòṣòṣòṣò tó bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn káàkiri. gbogbo tó ń sọ yìí alẹ́yìn o ronú ẹ̀ dáadáa ọ̀rọ̀ tó ń sọ yìí alẹ́yìn o. Ọlábọ̀dé ẹ̀yin wo ló fẹ́ ni. èmi ló ń pè lórúkọ oríṣiríṣi àbí èmi ni mi ò nírò rí. Ọlábọ̀dé mo lẹ́yìn wo ló fẹ́ ni ẹ̀yin wo ló fẹ́ ni ìgbẹ́ kan lọ mú àwọn aṣẹ́wó yẹn kó bẹ̀rẹ̀ sí nílẹ̀ ọgbà kiri lọ kúkú lọ́jọ́ ogun wọn wálé ìwọ́n tó ní ìkọ́ni lọ́jọ́ ogun wọn wálé. tí ń faṣọ ọmọ mi lọ́rùn. tí mo kọ́ ọjọ́ mi lọ́rùn kan ṣé mo pọ̀ yàn mí jẹ ní Ọlábọ̀dé ó yàn mí jẹ ní ó dẹ̀ ẹ̀yin ẹlẹ́dàá mi jẹ sórí nǹkan tí mo ṣe fún ẹ wà á kí ọwọ́ bọ ojú báyìí omi ò ní jáde gbàgbọ́ ẹ sọ fún ẹ. ṣé a máa sẹ́rí mọ́ mi láyà mọ́. má sẹ́rí mi láyà. ibi tẹ́ mi wà nìyẹn o. má sẹ́rí mi láyà. ìbẹ̀lẹ̀ mi wà o. má sẹ́rí mi láyà. ìbẹ̀lẹ̀ mi wà mọ́. má sẹ́rí mi láyà. Daddy máa ṣe surprise ó ga ọ tí wọn abẹ́rẹ́ pé wà dáàdì ti change kan. èmi náà rí bẹ́ẹ̀ mo sáré sí dádì tí wọ́n á pep mi tí wọ́n á tún fà mí mọ́ra mo kò já wọn kúrò lára mi ni ojú ò láti ẹ̀tí rí wọn gbẹ̀yìn ni. àbúrò rẹ̀ láti gbà tá a ti lọ. ó dẹ̀ lè jẹ́ ọmọbìnrin tá a bá lọ́dọ̀ wọn yẹn ló change mind wọn torí dádì ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. stop ẹ jàre ọmọbìnrin yẹn ṣé òun ló máa pe dáàdì ni àbí dáàdì ló máa pè ṣùgbọ́n àwọn gan ọ̀nà ní kí mọ́mí wá jókòó ti wà lọ́hùn it's unfair. Bọ̀dé máa ń bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ òṣì máa ń bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ ìranù ṣé ní ìfẹ́ tó sọ pé onísìmìlẹ̀ tó fẹ́ fi balẹ̀ ayé mi jẹ́ apààyàn ni wọ́n bọ̀bọ̀ yìí.